ẹ gba 2.5 million kì í ṣe 2,500 o. ẹ mọ orúkọ ẹni náà ẹ mọ bẹ̀ gan. irú iṣẹ́ wo lẹ fẹ́ lọ ṣe ń bẹ̀ mà. ẹ mọ orúkọ ẹni náà iṣẹ́ tẹ́ ẹ gba 2.5 million sí. ẹ tí ẹ prepare pé ẹ fẹ́ lọ ṣiṣẹ́ dáadáa fún bẹ́ẹ̀ òun ló fà tẹ́ fi mọ orúkọ ẹni náà. ṣé evangelist Tope Alabi sáwọn ni wọ́n ń ṣe birthday ni happy sister Lizzy Anjorin ẹ má bínú o kò yé mi ni o ẹnu wọn bá tó bá yé mi mọ́ ni màá túmọ̀ tí n bá tó tán àwa jíṣẹ́ ìjọba òkè fún mi. mọ́mí Tope Alabi ẹ má fi nù wá lórílẹ̀‐èdè a máa jẹ níbi tẹ́ ẹ bá iṣẹ́ ìyìn dé níbi tí civilization dé lórílẹ̀‐èdè ẹ ń lọ ibì kan ẹ mọ̀ bẹ̀ ẹ lò ẹ sì gba 2.5 million iṣẹ́ tẹ́ ẹ gba 2.5 million sí ṣe rí pé àìṣiṣẹ́ dáadáa fúnra wa lórílẹ̀‐èdè we are just after money ẹ gbọ́ mi dáadáa olófà tẹ́ fi rí pé ọ̀pọ̀lọpọ̀ ń rí owó ṣùgbọ́n kò rí bálabàla nínú kò mọ bí tí ó nà sí torí pé owó tá a bá gbà ìfẹ́ ṣiṣẹ́ ẹ gba 2.5 million kì í ṣe 2,500 o ẹ mọ orúkọ ẹni náà ẹ mọ bẹ̀ gan. irú iṣẹ́ wo lẹ fẹ́ lọ ṣe ń bẹ̀ mà. ẹ mọ orúkọ ẹni náà iṣẹ́ tẹ́ ẹ gba 2.5 million sí. ẹ tí ẹ prepare pé ẹ fẹ́ lọ ṣiṣẹ́ dáadáa fún bẹ́ẹ̀ òun ló fà tẹ́ fi mọ orúkọ ẹni náà. ẹ mọ venue ẹ mọ kankan ẹ kúrò lórí bẹ́ẹ̀. kálukú ló mọ ìjọba tó ń ṣiṣẹ́ sí gbogbo wa ìsọmọkúnkúrú mọ́. mọ́mí Tope Alabi ẹ lọ kọrin sí àdániwáyé ẹ gbọ́ mi sà ẹ jẹ́ kí n repeat ara mi ìràwọ̀ 12 lórúkọ tèmi ìròyìn ni mò ń kà fún ìjọba òkè tá a bá fẹ́ kọrin àti pẹpẹ ọkàn wa ní ti máa wá bó la ṣe máa ń palẹ̀ ọkàn wa mọ́ fún yìí lágbájá sẹ̀mí ẹ gbé sẹ́gbẹ́ kan tàmọ̀dó mọ́ mi lójú rí ẹ gbé sẹ́gbẹ́ kan n tá a máa ń pè ní ìyìn tó wá láti pẹpẹ ọkàn nìyẹn ayérayé sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìyìn a kàn ń fẹ́nu òkè lù ti sàlẹ̀ ẹsasáìsì lèmi àti yín ṣe kó gòkè ẹ jẹ́ kó rìn yín lọ gòkè mà ẹ gbọ́ mi mà ẹ tún wá sáré gbọ́ kinní kan relationship ó last ju ẹ̀mí ènìyàn lọ ẹ mọ́mí Tọ́pẹ́ mo sì ń bá wí o ìta ń pè ní relationship ẹ sọ pé ọmọ yín ni sister Lizzy Anjorin ẹ mọra yín dáadáa ẹ sì try láti tẹ ojú ẹ mọ́lẹ̀ ẹ má fi nù wá kí sọmọ yín ẹ máa wá ọ̀rẹ́kọ́rẹ́ ẹ má wá ọ̀tá kún ọ̀tá mọ́ ẹ gbọ́ mi ẹ jẹ́ ń padà mọ́ lórí relationship tí mò ń sọ̀rọ̀ ẹ lọ àwọn ìyá kan tán ti kú wọ́n ti kó bá àwọn ọmọ kan mọ́mí Tọ́pẹ́ ẹ má kó bá àwọn ọmọ tí ń bọ̀ lọ́la ọ̀nà wo lẹ̀ tó ní fi kó bá wọn relationship ò ní sister Lizzy Anjorin lè mọ́ gúlò fún yín lọ́nà kankan ọmọ rẹ̀ àti tiyín ó lè jẹ́ pé àwọn ní ìṣẹ̀dá kọpọ̀ lọ́la tẹ́ ẹ bá wá fi ìwà àti ìṣe tiyín bà relationship tó lè jẹ́ ẹ ti dínà máwọn ọmọ ènìyàn
ẹni tó bá sì ti dínà mọ́ ènìyàn kò ní lọ láì mọ̀ jìyà. Mọ́mí Tọ́pẹ́ o, ẹ bùkú ẹ o, ẹ fẹ́ rí yànmọ́ ẹ bùkú díẹ̀. Ṣé ẹ wá rí kinní kan tí mo rí pé wà mentality yín tẹ́ ẹ fi yẹ Sister Lizzy Anjorin rí tẹ́ ẹ fi yẹ sí? N tó wà mentality yín ni pé ayé káwọn kan máa wò pé we are the holiest. Ayé yẹn lẹ́wà o, ẹ̀yin nìkan lẹ́kùn bẹ́ẹ̀ o, àwọn èèyàn ti kó nu ayé yẹn o. Ẹ gbọ́ mi mà, kẹ́nìkan máa wò páwa kan mọ́ jù kan lọ, ń tẹ́ fi ń da àárín àwọn olórin rú nù. Ìjọba òkè jí ó yé mi pé kò sí tó ń jẹ́ orin ayé. Ẹ gbọ́ mi, àtiwọ́ tó ń kọrin láti yin ìjọba òkè, àtiwọ́ tó ń kéwì àbí wọ́ tó ń kọrin láti yin ènìyàn, ẹlẹ́dẹ̀ẹ́ni náà ló ń jẹ́ kórí ẹ̀wú ọdọọjọ́bọ òkè ní gbogbo ẹ̀ lọ. Ìwà tẹ́ ń wùnú tẹ́ mọ́ sọ pé àwa tá ń kọ́ sọ gospel singer àwa nìkan la wà holy jù, àwọn tẹ́ ń kọ jùjú àwọn táyé ni wọ́n. Ẹ sọ̀rọ̀ ayé dèrò ọ̀run nínú ayé. It's not done. Ẹ bọ́ síta. Àgbàlagbà tí ò bá lè ṣe sorry fọmọ kékeré kì í sí àgbàlagbà gidi. Ẹ bọ́ síta. Ẹ sọ fún Lizzy Anjorin pé kó má bínú, kó sì tán níbẹ̀. Fún àwọn tó lè máa rò pé mo rò bí kò mọ Lizzy Anjorin, ẹ pàdé mi lẹ́sẹ̀ kejì kí ìràwọ̀ méjìlá lórúkọ mi, kí n ṣàlàyé Lizzy Anjorin fún mi, kẹ́ ẹ mọ̀ pé I know what I'm saying. Yóò sì dára fún gbogbo wa.